ọjọ́ ìbí ṣe pàtàkì ó ṣe kókó. ó yá o èrò bá mi ká lọ o ẹ jọ̀wọ́ ẹ bá mi ká lọ rè kéèyàn kan èèyàn àtàtà tíṣohun ayọ̀ lọ́jọ́ òní ọ̀fẹ́ àrán ni mo wà dé bá mi láyọ̀ mi o tí wọ́n ké sí mi wípé ó yá kí n bá wọn dèlú Àkókò wọ́n ní kí n gbéra pa kí n lọ rè kéèyàn ọ̀hún o Florence o ọmọ wọn lọ́kà odò nílùú Ọ̀kà Àkókò ọmọ alẹ́ bí oṣù mọ́bora ṣe mo kí ọ ọmọ pàrẹ̀kọ́ náà yára bòrè dóní ọmọ Jésù Kristi olùgbàlà ọmọ alágogo àjùlù gbẹrẹgbẹrẹ ọmọ alégere nígbà ọ̀run ọmọ alẹ́ bí oṣù mọ́bora ṣe lọ́lá Ọlọ́run ọba òní ṣeré ayé àwọn nílé agúnlóyè lọ́wọ́ lùsí Ọ̀kà Àkókò ìyá Olúwa dára sí mi mo kí ọ ogún ọjọ́ ìbí òní lọ́lá Olúwa ó ṣe tẹ̀mí tọmọtọmọ tọkọtọkọ lórúkọ Jésù òní kú dẹrù lẹ lórúkọ Olúwa ẹlòmí òkùnkùn nígbà ṣe rẹ ṣe Florence o ọmọ wọn lọ́kà odò Ọ̀kà Àkókò lọ́lá Ọlọ́run ọba òní lùgbàdì àrùn ó ti ṣèyí lọ́lá Olúwa ó ṣe mí tọmọtọmọ nínú àlàáfíà tó pọ̀ nínú ìdẹ̀ra ni òní kú dẹrù lẹ̀sẹ̀ ire lójú owó rí ojú rẹ̀ ó máa ríre lọ́jọ́ gbogbo ìbànújẹ́ ó kéré ó tóbi ni kò ní wọ́ dẹ̀dẹ̀rẹ̀ wá lórúkọ Olúwa òkùnkùn ní ṣìṣe kó dúró pẹ́pẹ́pẹ́pẹ́ títí nílé ọkọ kó jẹun ọmọ ìbànújẹ́ ò ní wọlé tọ̀ ọ́ lọ́lá Olúwa ò ní ṣìwàwù. ó bá wá bí mi pé ta ló rán mi níṣẹ́ kíkí tó ní o máa kì ọ́ lórí mẹ́sàn-án mẹ́wàá ó jàre olólùfẹ́ rẹ ni ọkọ rẹ ni Bọ́lájí tí Agúnlóyè ló ní máa kí ọ dáadáa ìbànújẹ́ ò ní wọlé tọ̀ ọ́ lọ́lá Olúwa ò ní ṣìwàwù. ayọ̀lẹ̀ lọ́dẹ̀ ọkọ̀.